máa wá ṣe nǹkan lórí social media yìí o àní ẹ máa kọjú ìjà síra yín last lórí ẹ máa ṣe kí ni ẹ máa kọjú ìjà síra yín last lórí social media yìí ni ẹ jẹ́ n close window yẹn ariwo yẹn kù Aliyu àti alákọ̀ọ́kẹ́ mi lọ ẹ máa dojú ìjà kọra yín last lórí social media wọ̀nyí ni kí ló dé èpè yẹn ti pọ̀ jù náà kí ni Aliyu ṣe mo fẹ́ wá bá Aliyu bẹ̀bẹ̀ ṣe lè mọ̀ pé nǹkan tó máa ń jẹ́ kó rí Lizzy gbóná ni pé tó bá ti bẹ Lizzy wàhálà ti ṣẹlẹ̀ Lizzy doesn't like people to beg her ó ti pẹ́ tí Lizzy ti fẹ́ come for Aliyu àwa la máa rọ́yún ìgbínú karahun ó ti pẹ́ tí Lizzy ti fẹ́ come for Aliyu ó yẹ kẹ́ understand kí n kàn pa Lizzy jẹ́ ọkàn tó jẹ́ pé kò like kẹ́ máa òun like láti máa forúkọ èèyàn powó but kò like kó máa fi orúkọ tòun powó because kò trust anybody mo sì ń ṣe show yìí ṣe the last 2 shows tí mo ṣe I'm still telling you that Lizzy doesn't like, she wants the attention to be on her. She doesn't like anybody. She doesn't trust anybody. She feels like everybody is going to betray her. That is how Lizzy is. Most of you bear me 5 years. Most in suffer Zainab pé àṣedànù ló ń ṣe lọ́dọ̀ Lizzy. Àṣedànù ló ń ṣe. I was still saying it. Pé àṣedànù Zainab Zikoff ló ń ṣe lọ́dọ̀ Lizzy. Ó yẹ kí Aliyu kó jẹ́ example fún ẹ. Lizzy doesn't like you. Adébímpé orígbà Adébímpé ti tẹ slow. Adébímpé fẹ́ẹ́ lè sọ gbogbo kàríà tó fi gbogbo ayé ẹ̀ build torí Lizzy. Ó fẹ́ẹ́ lè sọ nù. Adébímpé ayé ò rí rádaràda bẹ́yẹn tẹ́lẹ̀ náà. Ọ̀tìgbà tó meet Lizzy. Adébímpé wà lára one of the women tá a respect lórí social media yìí. A máa respect mọ̀mí Adébímpé o aláṣọ iná aláṣọ dọ́gì. A respect woman yẹn bíi kíni bíi a máa fi ń ṣe example fún ìyá àjàrà bùkánì ẹ̀yin tẹ́ bá rántí a máa ń fi Adébímpé godmother Lizzy nsìn a fi máa ń ṣe example fún ìyá àjàrà bùkánì àmọ́ pa ayé ẹ̀ tún máa rún ju ayé ìyá àjàrà bùkánì lọ o ò lè mọ Lizzy káyé ẹ̀ má bàjẹ́ kò possible o ò lè mọ Lizzy kí tí ẹ̀ máa tà kó má rùn fún ẹ kó o ti mọ̀ ọ́ ṣe tẹ́lẹ̀ o ò ní mọ̀ ọ́ ṣe ogun kan ló jọ ń ja gbogbo yín ogun kan ló jọ ń ja gbogbo yín ogun burúkú tó ń ja Lizzy oh my god ẹ máa pín inú ogun yẹn ni ẹ máa pín tìran tọkọtọkọ ogun yẹn gbọ́dọ̀ jà yín ogun tó ń jà láti ó gbọ́dọ̀ jà gbogbo ẹ̀yin tẹ́ ẹ support ẹ. For example Adébímpé has a well-going career. She's one of the most respected women. Look at Adébímpé lọ́jọ́ tèmi. Look at Adébímpé 5 years ago. Look at Adébímpé lọ́jọ́ tèmi torí pé support of Lizzy ni o. Lizzy náà bí ayé ẹ̀ ṣe ń bàjẹ́ ló ṣe ń rún ní gbogbo nǹkan ṣe ń dàrú fún. The same thing náà ló ń ṣẹlẹ̀ sẹ́yìn náà. Zainab ìwọ ò ní nǹkan kan tẹ́lẹ̀ so of course ó máa wà easy fún ẹ. Ó wá ń kó èpè tó yẹn fún Aliyu. Mo wá sọ kíní kan pé wẹ́nà ẹ máa kọjú ìjà síra yín last ni ẹ máa gbébọn fúnra yín jẹ náà ni. He doesn't like him. He just wants everybody supporting her to be under his comment section, singing praises to her. That is what she wants. Nǹkan tó fi ní ṣe Lizzy nìyẹn, but tó bá ti lè tán live tó ń ṣe àti pé òun support ẹ̀ àti pé òun support ẹ̀ tó ti lè tán live, that is where ogun ayé ti gbà wọnú ayé ẹ̀ ń jọ yẹn. Ó ti di ọ̀tá Lizzy because òun make owó off of her. She doesn't like that. She wants to be the one to give you money so that she will be saying that she raised you. She's the one that did this. Ẹ̀gbọ́n tó ń sọ pé Fọlá èmi mo ṣoore fún ẹ oore tí mo ṣe fún ẹ gan ìwọ gan ò lè ṣe kò sóbìnrin tó lè ṣe Fọlá tọrọ oore lọ́wọ́ ẹ. She wants to be the one to give you everything. She doesn't want you to have anything. She wants to be the one to be kó máa yọ lápò kó máa fún ẹ mi ìrírú ẹ̀dá yẹn rí láyé mi so that she can gloat about it like òun ló ń ṣe fún ẹ ó sì máa sọ ti Zainab o tiẹ̀ ló máa wọ̀ sí jù sórí ti bọ̀dá adé apárí òsínwó yẹn tiẹ̀ ló máa wọ̀ sí jù torí Lizzy máa sọ pé òun ló ń sanwó lẹ́yìn òun ló ń fún àwọn ọmọ yín lóúnjẹ òun náà ṣé o mọ̀ pé ó ti ń ṣe wedding fún ẹ sìn ṣé òun kọ́ lẹ̀
Aliu wá jáde kí lẹ expect Aliu sọ. Aliu will say everything because he's afraid. He's afraid. Ṣebí nǹkan tí Lizzy pàṣẹ tí Lizzy tọ̀ Aliu náà ń tọ̀ náà. Ṣebí nǹkan tí Lizzy ń ṣe bullying all the Nollywood actresses. Lizzy used to bully them. Now Aliu is bullying Mommy Jaye Kuti. No be mama, now your mama be this, so you no get that, not that one. No be the same. So Lizzy, you know what you are doing is wrong. So why are you doing it? So why are you doing it? You dey bully your colleagues. They set bad example. Now the children under you, they bully your colleagues. So rí pé Aliu ò lè tóbi tí Jaye Kuti wà. Oh money. Ìwọ dẹ̀ ló bá tiẹ̀ jẹ́. Nǹkan tó rí lọ́wọ́ ẹ̀ ló ń kọ́pì. Tó máa ń sọ fún ẹ pé ìwà gidi, ìwà rere, gbogbo ìwà rádaràdà tó ń wí ò lè rí Queen Mother kó máa ṣe because kí ni ó mọ̀ pé nǹkan tó ń gbé dání òun gbé nǹkan ńlá dání òun ò ní bá tèèyàn jẹ́. Bó ṣe ń bá tèèyàn jẹ́ ni Aliu fi feel wípé òun náà ní right láti bá tèèyàn jẹ́. He saw it from you. So don't come here and be painting as if any pé kíníkan. You realize that Aliu too is a bully. You want to be the same way you are bullying your colleagues. Don't gbowó, you are being monetized. Aliu rí paṣọ tó ń tà kò jẹ́. Fíìmù tó ń ṣe. Kò sẹ́nibọ̀dì tó ń wò ó. Kò sẹ́nibọ̀dì tó fẹ́ súnmọ́ òun. Now òun náà ti gbaṣẹ́ blogging. Owó ìyàgbọ́n lọ́mọ rán. Òun náà ti gbaṣẹ́ blogging, ó ti bẹ̀rẹ̀ sí ṣe kí ni? Ó sọ àǹtí Àkànkẹ́ ṣáà ti ń blog. Àǹtí òun Àkànkẹ́ ti ń blog. Ó dẹ̀ make owó kóun náà bẹ̀rẹ̀ sí ń blog. As simple as that. It's as simple as that. Me mọ̀ kan mi tẹ fẹ́ pé kíní. Me mọ̀ kan mi tẹ fẹ́ pé kíní. It's as simple as that. Ìwọ ló ń ṣe kíní lójú àwọn ọmọdé yìí kí ló lè expect kan ṣe kán máa wọ ẹran àwọn náà need owó now and it's so obvious you are not giving them money. They are just supporting you blindly. Tó o bá fowó support wọn àwọn náà máa yọ lára nǹkan tó ń ṣe náà láti máa ṣe and Lizzy doesn't want that. She wants all the attention to be on her. She wants all these people to be under her comment section. Don't horn a life. If you know you want to support Lizzy, you have to be praising her underneath the comment section. Kó máa porúkọ Sodiq Shina kíní kan ṣe kíní kan Z-best oríṣiríṣi kó máa porúkọ yín bẹ́ẹ̀. That is one thing she wants. But in as much tó ti lọ ń tan kámẹ́rà ìwà máa make owó, she doesn't want you to make money. Stick to the program. Lizzy ti lògbó ayé yín. Òun ló gbọ́dọ̀ máa fún yín. I am not surprised that Aliu ò tó nǹkan kan náà. Aliu ò lè pàdánù lọ́nà méjì náà kí lẹ expect pé kò sọ. Kò lè pàdánù lọ́nà méjì. Ó ti pàdánù níbi tó ti ń ṣe kíni. Tó ti mú Lizzy mọ́ra tó bá tiẹ̀ àwọn kan support Lizzy lè rí wọn kan show ẹ̀ publicly. Irú kí lorúkọ àti tó Folúkẹ́ Dáramọ́lá ṣàmọ̀ bó máa ń porúkọ yẹn dáadáa ìyẹn support Lizzy bọ́ lè rí kó show ẹ̀ publicly. Àwọn kan sì support Lizzy tó jẹ́ pé bí àtòrí pé wọ́n ti mọ́ra for a long time but they were all hidden. They will not come but ọmọ yìí ń ṣe bíi pé kò sí nǹkan kan Alákọ̀kẹ́ òun. Ó ti bá Nollywood jẹ́ kò ní sí anybody tó máa fẹ́ bá ṣe anything. Kò ní sí anybody tó máa fẹ́ bá ṣe anything. Ó ti bá Nollywood jẹ́. Ó ti rí pé Alákọ̀kẹ́ bá tún fóun lẹ̀ àbí tóun bá lọ reply Alákọ̀kẹ́. Wọ́n máa gbé gbogbo owó tó ti fóun ó máa gbé jáde gbogbo àṣírí ó máa gbé jáde gbogbo ọmọ ó máa gbé jáde ó máa ṣépè fún wọn ìyá ó máa gbé jáde ó máa ṣépè fún wọn ló bá dà sí rough. Ọlọ́run Aliu I am not mad at you. Because ayé ò tí ì rún dáadáa. No ayé ó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí rún ni. Ó ti kọ́kọ́ set ẹ̀ up bẹ́yẹn. Ó ti kọ́kọ́ fi èpè bá ẹ ṣeré. Ó dẹ̀ ti jẹ́ kó yé wa pé èpè yẹn ó rọ̀ mọ́ lẹ́dẹ̀ẹ́. So I am not even mad for now. Ó dìgbà tíṣẹ́ ẹ bá dojú bolẹ̀. Ìgbà yẹn lọ̀rọ̀ máa dùn sọ. Ó dìgbà tó bá gbé yẹ wa tó ń gbé àwọn ọmọ eré tó ń gbé bí ó ti bímọ bí ó ti bímọ
tó ń gbé wọn fámílì ẹ̀ tó ń gbé wọn rẹ́ tó ń kọ RIP sí wọn lórí ìgbà ẹ̀ màá ṣe wà mọ̀ bóyá ọmọ ọkọ ní àbọ̀ ọmọ àlè torí one thing tí mo ti understand yẹn sí pé gbogbo ọkùnrin tó surround Lizzy àti ọkọ Zikofo àti Latio àti Aliu ẹni ọkùnrin náà orí wọn ti yọ ó ti yòrò ó ti lo ọpọlọ wọn ó ti de kádàrá wọn mọ́bì kan that one is a fact kì í ṣe pé mo rárá bù fún yín. So Aliu sọ pé yẹn ó mọ ṣẹ̀dá àwọn bó ṣe máa mọ ìṣẹ̀dá ẹ̀ tó máa fi kú nìyẹn èpè yẹn ò ní kúrò nùràn ẹ̀ àwọn ọmọ ẹ̀ máa pín bẹ́ẹ̀ kì í ṣe ṣebí ìwọ ló sọ pé mọ ṣẹ̀dá ẹ̀ òun náà ni mo sọ pé èpè tí Lizzy ṣẹ́ fún ẹ bó ṣe gbé ẹrẹ́ bó ṣe ṣépè fún ẹ ó máa mọ ẹ lórí ó máa mọ àwọn ọmọ ẹ lórí. Shamina, you said you do, there's nothing wrong there. Gbọ́n bá ẹ wí ni pé gbogbo èpè tó bá ṣẹ́ fún ẹ ó ti dàdúrà fún ẹ. Okay, no problem. How about that? Ìyàwó wọ́ ìyàwó tí ì dùn ẹ lára dáadáa. Bẹ́ẹ̀ni, sori, when you are in good terms, you are romancing your abuser. Ayé ò tí ì bàjẹ́ dáadáa ni. Sori tí ìyà bá dùn ẹ, wọn ò ní sọ fún ẹ. Kó tó bọ́ síta kó tó bẹ́ẹ̀ ta wọ́n sọ fún yàn tí a bá dùn ẹ̀ lára dáadáa sórí Lizzy step 1 nìyẹn sórí step 2 máa tún wá brutal ju step 1 lọ mo mọ̀ alákọ̀ǹkẹ́ òkè yín step 2 tó máa fún ẹ ó máa brutal ju step 1 lọ. That is just it. You have an issue. You have an issue. Eh? Ló dìde géńdé ọkùnrin kíyàn bímọ ọkùnrin kíyàn máa wò ó kó máa ṣe rádaràda báyìí. Èmi tẹ̀ sọ okay yàtọ̀ sí pé wọ́n ti ń fi èpè bá ẹ ṣeré that is you said ó rọ̀ mẹ́lẹ́dà ẹ̀ the movie tó feature Lizzy nǹkan fún ara ẹ̀ is nothing to write home about ọ̀nà ọ̀tẹ̀ tó ti ṣe mí ìsìn rẹ̀ alákọ̀ọ́kọ́ tó ṣe òpòwò òpa nǹkan kan bẹ́ẹ̀ bó ṣe lọ ló ṣe bọ̀ ẹlẹ́kejì tó ṣe mo rí pé ó fi kọ́tì ṣàpádà I'm like okay what is now the benefit when ìwọ tó ṣẹ̀fẹ̀ you are a star tó ṣẹ̀fẹ̀ rise nílé ayé o ti wá gbé ogun ológun o ti gbé ogun ológun sórí o ti fa tiẹ̀ lọ́wọ́ tó yẹ pé ogun tó o gbé sórí ó ń benefit ẹ báyìí bàbá sọ pé okay ó kọrin kò gbé ẹ ó táṣọ kò gbé ẹ ọ̀gá ẹ ò táṣọ ni ṣó gbé gan ni ṣé kò lu gbogbo ẹ ní gbàǹjo sátidé tó máa dáa àti jímọ̀ láti mọ̀ ṣé Lizzy gan ò lu aṣọ ń gbàǹjo ni tí wọ́n fi máa wá rí aṣọ tà ṣèbí tó bá yẹ pé ó ń tà ní sùúrù kí ló dé gan tí Lizzy ò kì í fi ń promote gbogbo yín tẹ kóra yín sábẹ́ ibùn gan fíìmù ẹ̀ gan ṣó promote ẹ̀ eléyìí gan tó fi ṣọ̀nù ẹ̀ gan ṣálùbáríkà ti gbẹ̀ jáde ṣé àlùbárí no kì í ṣe pé kíní this is not shade sórí èèyàn máa ń calculate ní ayé ni you calculate if you are losing or you are gaining gbogbo àwọn tó fi Lizzy ilẹ̀ mm ròyìn náà ó ní oúnjẹ lòún tá àṣẹ gbogbo customer ò ti sá lọ wọn ti gbà tó ń bá Lizzy jà tí gbogbo wọn padà wá pé àwọn ọmọ pé òun sọpọ torí burúkú tó ń ṣépè fọmọ. nínú Nollywood bó ṣe wà yẹn wọ́n ti shelf ẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ wọ́n ti shelf ẹ̀ because o fẹ́ báyàn kan jà bá tù Lizzy máa ṣì fi gún ẹ lójú pé ṣé mo rán ẹ ṣẹ́ mo pè ẹ́ your career is on the line ó yẹ kó o ṣe bí omi ni I don't think you are anything special no Aliu mi ò rò pé o ní talent no anybody can act a movie ṣebí script ó yá ha sórí bíi memory verse ó ti tán kó lọ dàálẹ̀ ó ti tán pretend like you are crying ó ti tán but there are exceptional people but I don't think you are exceptional you are just let my people go supporting yẹn tó bá ti rówó táṣẹ́rẹ́ kan ìwọ náà fẹ́ fi ṣe fíìmù ó fẹ́ fi lórúkọ. yàtọ̀ sí yẹn àti pé kó o bóra kó o lo caro white there is literally nothing yàtọ̀ sí yẹn there is literally
Nothing. Not a damn thing. Then I keep wondering to myself, ọjọ́ wo lọmọdé yìí fẹ́ gbọ́n? Tẹ̀sán pé ìyá tó tún bí ẹ náà rádaràda ni torí ìyẹn náà orí ẹ̀ ò pé torí wọ́n kó orí ìyá ẹ̀ pé ó yẹ kí ìyá ẹ̀ máa wò ó pé time tó yẹ kó o shine lélẹ̀ o lè lọ máa jẹ̀jà ẹbí kan. This is the time for you to shine. O lè lọ fi máa jẹ̀jà ẹbí kan, kò possible. O lọ fi máa gbèjà oníjà. Tó bá easy o ṣe sọ fún láti ṣèbí láti lọkọ Lizzy tó dá gbogbo wàhálà ilẹ̀ kí láti bọ́ síta kó wá máa ṣe kí ni kó wá máa gbèjà ìyàwó ẹ̀. Sọ fún láti kó bọ́ síta náà. Ìwọ náà wá ń forí ẹ̀ fagbọ̀n. Tó bá ti wá lù ẹ̀ tó wọ́n á sọ ẹ́ di ohun èlò àlòpàtì. Kàrí ẹ̀ ohun èlò àlòpàtì. Business ẹ̀ ohun èlò àlòpàtì. Orí pé o fẹ́ bẹ̀rẹ̀ blogging. Kàrí ẹ̀ dead on arrival. Aṣọ títà dead on arrival. Skinny is not skinny. Òyìnbó ò gbọ́. Nísìnyí báyìí o tún fẹ́ bẹ̀rẹ̀ blogging. Wọ́n tún ti dead ẹ̀ on arrival. She doesn't want you to blog. She's controlling your life. Ibi tó bá ti wà nílé ayé ìtọ́wọ̀n bá ti jẹ́ kó fly. She's control. The only thing she wants is you singing her praises, bó ṣe máa ń ṣe. She doesn't want you to say anything against anybody. She only wants to be the one because ó bọ̀ tó wá ti bẹ̀rẹ̀ sí blogging sí. Ìjà tí Lizzy ń bẹ ìjà nìyẹn. Àwọn èèyàn máa lọ sọ́dọ̀ ẹ̀wọ̀n ní lọ sọ́dọ̀ wọn. Tó bá dẹ̀ wà mọ́ blogging yẹn ń ṣe, àwọn èèyàn máa rọ́ wá sọ́dọ̀ ẹ̀. She doesn't want it. Ó mọ̀ pé blogging ni Lizzy fi ń jẹun ló fi ń tọ́jú láti. So she wants it to be only her doing the blogging. You just sit there and do whatever she wants you to do, like sing her praises. That is it. Don't say anything concerning anybody. Let her be the one to blog Jayo Kuti. Let her be the one to blog her colleagues. You just sit there and be praising her. Akọ̀kẹ́ alákọ̀kẹ́ mi, èèyàn dáadáa ni. She's very intelligent. She's very shekinico. Don't talk about anything outside that. Sing her praises. That is when you will not have a problem. But aside that, tó bá sọ pé o fẹ́ mú kàríà ń bẹ́ẹ̀ kó máa blọ́ọ̀gì náà èpè ló máa gbé ẹ̀ṣẹ́. Ó dẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ó ṣẹ̀bẹ̀ tó bá ń ta nǹkan tí Lizzy ń ta àbó ò ṣe nǹkan kan tó fara pẹ́ nǹkan tó ń ṣe. Èpè tó tún máa ṣẹ́fún eléyìí ó máa ju eléyìí tó ti ṣe yẹn lọ. And so you have to put yourself in a box so that you will not ní ìwà àti Lizzy ẹ̀ ní máa forí gbára yín. You have to surrender your life to Lizzy. Bẹ́ẹ̀ ni now. You have to surrender your life to Lizzy. Your career to Lizzy. Your ìṣeréré ẹ wàá fi sí alákọ̀ọ́kẹ́ ẹ lọ́wọ́. Ibi tẹ́ ẹ̀ ti ní program yẹn. But ọjọ́ tó bá sọ pé o fẹ́ ní mind of your own gbàgbé. Ọjọ́ táwọn tó lọ yẹn tán ní mind of their own ọjọ́ yẹn ló ti bẹ̀rẹ̀ sí ń bá wọn jà. Lizzy ò lè mọ̀ọ́rẹ́. Òwúrọ̀ yín iṣẹ́ náà kì í ṣe èèyàn tó mọ̀ọ́rẹ́. Àwọn èèyàn sọ kíní kan pé ó yẹ kó pè ẹ́ kó tó tẹ̀sí ẹ lójú ṣèbí kíní nìyí. Lizzy doesn't understand all that. Èèyàn tẹ́bí ti pa tó jẹ́ pé ó ń wówó ó ti fi fake life bá yá rẹ̀ jẹ́. Now she's so desperate. She will call out and drag anybody. Z-Dog máa múra sílẹ̀. Tó bá lè ṣe bẹ́ẹ̀ yẹn fàlíù. She will come out and drag you as well. Á fẹ́ pé bá ẹ ṣe ní ṣọmọ káwọn ọmọ tiẹ̀ pọ̀ dáadáa. Ó máa easy àti kọ RIP sí wọn lórí dáadáa. Kò sí lè tán mú bẹ́ẹ̀. Lórí wọn ò gba RIP. Kò sí lè tó mú bẹ́ẹ̀. So that is it. Aliu ó ti dé báyìí nìyẹn o. Láwọ̀ ẹ̀kọ́ fún mi lò. But you expecting people not to drag you. That is the list of. Ó yẹ kó mọ̀ pé they go drag you. They go drag you. Aliu, you go chop am. They go drag you. No be ṣeré, they go drag you.